gbogbo ẹ̀yin ọmọ Yorùbá ní lóko káàkiri àgbáláyé adétúndé bàṣẹ́ndé orúkọ mi ni akọgun túndé ọmọ abagun lórí David Hamilton voice and concern ọmọ Yorùbá television èdè tí a fi ìdí ẹ̀ka ìṣeré ìlú United Kingdom ń pè ní London. Àwọn bàbá wa tí a mú wá sórí ètò ní àṣálẹ́ yìí ni àwọn bàbá nínú Afẹ́nifẹ́re. Gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀, Afẹ́nifẹ́re ni àwọn látẹ̀lẹ̀ sọ pé àwọn ni bàbá agbẹnusọ fúnlẹ̀ Yorùbá, àwọn pé àwọn ni agbẹnusọ fúnlẹ̀ Yorùbá. So lálẹ́ yìí a ní àǹfààní láti gbọ́ lẹ́nu the organizing secretary of Afenifere worldwide, Otunba Kole Omololu. Wọ́n wà lẹ́gbẹ̀ẹ́ wa, ẹ̀ lè bá wọn sọ̀rọ̀, ẹ̀ lè bẹ̀rẹ̀ lẹ́nu wọn lálẹ́ ẹ̀ lè gbọ́ nǹkan tó ń sọ. Ẹ jẹ́ ká kí àwọn bàbá wa pé wọ́n káàbọ̀ sórí ètò wa. Bàbá wa káàbọ̀ sórí ètò wa. Ẹ ṣé olóòtú, ẹ ṣé tẹ́ pè wá o, inú wa dùn, privilege ni o, ẹ ṣé gan ni, inú wa dùn, ẹ ṣé gan ni. A dúpẹ́ bàbá wa pé a pè yín, ẹ jẹ́ wa, YouTube jẹ́ wa, bàtí máa ń pè yín bẹ̀tẹ̀ lójoojúmọ́ bẹ̀rẹ̀ máa ń jẹ́ wa. Àgbà yín ò ní dàgbà yẹn lágbára Ọlọ́run, àmọ́ yín bá lágbára Jésù. Bàbá wa yẹ gbà sí sọ Afẹ́nifẹ́re lámọ̀ gẹ́gẹ́ bí agbẹnusọ gbogbo ilẹ̀ Yorùbá káàkiri àgbáyé. Lẹ́nu ọjọ́ mẹ́ta bàbá wa, kí ló ṣẹlẹ̀ fún Afẹ́nifẹ́re sà? Ẹ ṣé, nǹkan kan ò ṣẹlẹ̀ pẹ̀lú Afẹ́nifẹ́re. Kí gbogbo ọmọ Yorùbá confusion tó wà nípa Afẹ́nifẹ́re pọ́n ọmọ àwọn ọmọdé mi ò tẹ̀ mọ̀ nǹkan tí Afẹ́nifẹ́re jẹ́. Afẹ́nifẹ́re ó bẹ̀rẹ̀ ní 1951 tàǹdà ẹgbẹ́ ẹlẹ̀. Is the second oldest organization in Africa after ANC of South Africa, African National Congress. And àdéhìn láti gbà yẹn. Bàbá Awólọ́wọ̀, olóyè Ọbáfẹ́mi Awólọ́wọ̀ ló dá ẹgbẹ́ yẹn lẹ̀ pẹ̀lú àwọn ẹlẹgbẹ́ wọn bíi bàbá Adékúnlé Àjàṣe. So láti ìgbà tá ti ń bọ̀ kò sáwáyé má kú gbogbo àwọn bàbá wa nearly all of them tó dẹ́gbẹ́lẹ̀ tó ti jẹ́ ìpè Elédùmarè. Bàbá wa Ọbáfẹ́mi Awólọ́wọ̀ ìgbà tán filé ayé sílẹ̀, ipò kan bàbá wa Adékúnlé Àjàṣe. Lẹ́yìn tí bàbá Adékúnlé Àjàṣe táwọn náà papòdà, ipò kan bàbá wa Senator Abraham Adésànyà. Lẹ́yìn yẹn tí bàbá wa náà papòdà, ipò yẹn wá kan olóyè Fáṣọ̀rántì. Ẹ jẹ́ kí n sọ fún yín bá ṣe ń ṣe ètò lórí ní Afẹ́nifẹ́re. Nígbà tí bàbá Awólọ́wọ̀ ṣaláìsí, wọ́n ṣe ń pàdé ní Ìkẹ́nnẹ́, àwọn ọmọ ẹgbẹ́ Afẹ́nifẹ́re ń pàdé ní Ìkẹ́nnẹ́. Wọ́n dẹ̀ wá sọ pé bàbá kú náà ni. Olóyè Bísí Ọ̀nàbánjọ náà propose pé a gbọ́dọ̀ ní new leader, olórí ẹbí, bí a ṣe yan bàbá wa Adékúnlé Àjàṣe nìyẹn. Meeting yẹn wọ́n ní ilé ọba ní palace wà, ní ààfin wà. So gbà tí bàbá ò dẹ̀ sí láyé mọ́ yẹn olùdásílẹ̀, ẹni tí ó gbapò yẹn náà wà ní Ọ̀wọ̀. Gbogbo àwọn àgbààgbà wa wọ́n ṣe ń lọ sí Ọ̀wọ̀ lọ máa ṣe meeting nìyẹn. Gbà tí meeting yẹn ń lọ, bàbá náà ti ń dàgbà, bàbá Adékúnlé Àjàṣe. Wọ́n wá pé ẹni tó jẹ́bẹ́ ni pé ó tún tẹ̀lé wọn. Wọ́n pe bàbá yẹn ní Senator Jonathan Ọdẹ́bíyì láti Ìbòrò. Ìbòrò is in Yewa land. Wọ́n ní Jonathan, bóyá máa ṣe chairman ẹgbẹ́ yìí fún mi o.
bàbá náà wà lórí ìjókòó but nínú ẹ̀ náà ni bàbá wa Jonathan Ọdẹ́bíyì nínú àsìkò ẹ̀ náà làwọn náà tún ṣàìsàn wọn lè continue mọ́ tó pé wọn wá papòdà ni bàbá Ajásin tún sọ pé ok Abraham ọ̀yá wọ́n ṣe ń bára wọn sọ̀rọ̀ nìyẹn. Abraham means Abraham Adélébígbé Adésànyà ọ̀yá máa act fún mi. Bẹ́ẹ̀ ni bàbá ṣe ń act fún láti gbà yẹn gbogbo láti everywhere ni gbogbo wọn kóra wọn ọmọ lọ lọ sọ́wọ́ Síwá Adébáyọ̀ gbéra láti Kwara àlọ́sọ́wọ́ àwọn tó wà lábẹ́òkúta àwọn tó wà ní gbogbo ibi Ọ̀wọ̀ ni wọ́n ti ń ṣe meeting. Acting leader ìyẹn bàbá Adésànyà náà gbọ́dọ̀ wà ń bẹ̀. So ètò Afẹ́nifẹ́re ni pé leader ni olórí ẹgbẹ́ anybody tó bá act fún òun àti gbogbo nǹkan tó ń ṣe orúkọ leader ló fi ń act orúkọ leader ló fi ń ṣe gbogbo nǹkan. So tradition wa nìyẹn. Ìgbà tí bàbá Ajásin papòdà bá ṣe tún bẹ̀rẹ̀ ní àtúngbéra ọdíjẹ̀búgbó nílé bàbá Adésànyà tó tún wá become substantive leader. Ó tún yọ bẹ́ẹ̀ bàbá tún ṣàìsàn wọ́n ṣe tún ṣàìsàn èmi ò lè máa carry on pẹ̀lú ẹgbẹ́ yìí nígbà tí mo ṣàìsàn àmì kò jẹ́ pé carry on mi ò lè máa ṣe àfàsìkò máa ṣe meeting all the time máa yan acting ok o gbà tó yẹ pé bá ṣe ń ṣe nìyẹn má ṣe mú bàbá Fáṣọ̀rántì tán fi ṣe acting nìyẹn. Ìlú èmi mo ti wà ń bẹ̀ lọ́jọ́ yẹn Àpápá nílé bàbá láti ṣe meeting yẹn láti gbogbo olóyè Fáṣọ̀rántì ló máa ṣe lédè mi o. Ìgbà wọ́n wá sí ìlú òyìnbó wọ́n wá try àti receive medical attention títí wọ́n fi padà sílé tí wọ́n jẹ́ pé Ọlọ́run bàtà lè jẹ́ pé Ọlọ́run tó jẹ́ pé Ọlọ́run ní ẹgbẹ́ dẹ̀ sọ pé olórí ẹgbẹ́ ti kú o ẹni tó délédè ṣe pé ká fi ṣe olórí wọ́n ní bẹ́ẹ̀ ni Kọ́kọ́sì sọ pé ká fi ṣe olórí àwa Kọ́kọ́sì nìkan la lè ṣe pàtó gbogbo ẹgbẹ́ gbọ́dọ̀ ní ọwọ́ sí o àṣetúgbọ̀dọ̀ Jẹ̀bú-Igbó lọ nìyẹn o. Wọ́n pe bàbá kan ní bàbá Ọmọjọlá òun ló nominate ló propose nomination bàbá Ajásin sorry bàbá Fáṣọ̀rántì. Bàbá former deputy governor Ogun State Gbénga Káká òun ló ṣe igbákejì ẹ̀ bí gbogbo tó second nomination ẹ̀ bí gbogbo ẹgbẹ́ ṣe pariwo nìyẹn pé àti ní olórí tuntun o bí bàbá Fáṣọ̀rántì di olórí tuntun nìyẹn àti lọ bí ẹgbẹ́ ṣe tún dìde Àkúrẹ́ àti tún lọ ṣe meeting ní Àkúrẹ́ nìyẹn. Gbogbo ìgbà tí bàbá Fáṣọ̀rántì ń ṣe acting o bá ṣe ń ṣe o Ìjẹ̀bú-Igbó la ti ń ṣe meeting o ilé leader bí ọba ni olórí Afẹ́nifẹ́re ó dìgbà tó bá kú kó bá ké leader mi kò tó olórí ẹbí mi kò tó tó ń jẹ. So but ìgbà tí bàbá kú tán bí tradition alágbọ̀n Àkúrẹ́ lọ. So mi kan bí ọdún méjì àbọ̀ sẹ́yìn sọdún mẹ́ta ń sìn bàbá Fáṣọ̀rántì oríṣiríṣi ìṣẹ̀lẹ̀ ló ṣẹlẹ̀ sí wọn ẹ mọ̀ nígbà táwọn Fúlàní tí wọ́n pọmọ wọn kí ni ẹ̀wọ̀ bàbá lára bàbá 95-year-old was 95 then wọ̀ lára ó ní àsìkò yìí òkè jẹ́ kí n yan acting leader
kò sí nǹkan tó ṣe bàbá mentally, kò sí nǹkan tó ṣe ó kàn wò pé jẹ́ kí n sún sẹ́yìn torí kan tó ń ṣe àwọn. Bàbá ṣì ń lọ ibiṣẹ́ up to last week, bàbá ń lọ ibiṣẹ́ lẹ́ẹ̀mejì at 97, wọ́n ṣe lọ ń sàn ní gbogbo pépà ilé school ẹ̀ tó dálẹ̀. So physically and mentally kò sí nǹkan tó ṣe up to this minute. So bá ṣe yan acting leader tó fi bàbá wa Ayọ̀ Adébánjọ of your acting leader, wọ́n á tún wá yan igbákejì fún wọn, Ọba Dípò Ọláìtàn náà fi ṣe igbákejì. Ẹ pariwo bàbá ò sí ní mítì yẹn, bàbá Adébánjọ, èmi wà ń bẹ̀. Bàbá Ọba Ọláìtàn ó dẹ̀ dìde, ó dẹ̀ sọ̀rọ̀, ó dẹ̀ dúpẹ́ lọ́wọ́ bàbá pé àdúpẹ́ o, ẹ ṣé gan ni o, iṣẹ́ tẹ́ gbélé wa lọ́wọ́ yìí à ṣe dáadáa, àní kùnà gbogbo bí ẹgbẹ́ ṣe ń ṣe. Ilé olórí ẹgbẹ́ láti máa ṣe mítìnì o. So bó ṣe di pé bàbá gbọ́rọ̀ yìí ní ilé wọn nìyẹn, ìyẹn bàbá Adébánjọ, pé wọ́n ti fà wọ́n ṣe lídà, pé ọjọ́ kejì àbọ̀jọ́ kẹta ṣàmúṣà lọ kí wọn. Wọ́n ti ẹ̀ ṣe ẹ̀yẹ pé lídà 95, lídà gbágbára alẹ̀ ó gbé fún 93 years old, kí ni yàtọ̀? Ẹ sọ fún wọn pé bàbá bá ṣe ń ṣe nìyẹn ní ilẹ̀ Yorùbá, olórí ẹbí ni o. Ọdún nínú Afẹ́nifẹ́re àwọn ọmọdé náà là ń ṣiṣẹ́, most things tá à ń ṣe à jẹ́ kí àwọn àgbà yẹn ká máa gba credit ẹ̀, kọ́ bí ilẹ̀ Yorùbá ní ìṣeré nìyẹn. So lẹ́bẹ̀rẹ̀ àti a máa bẹ̀rẹ̀ pé bàbá máa pe meeting, bàbá dẹ̀ bẹ̀rẹ̀ sí pe meeting sí ìlú wọn ní Ìjẹ̀bú Ògbó. Bí àwọn àgbààgbà kan wọ́n ti sọ pé kò yẹ kó rí bẹ́ẹ̀, láti máa pe meeting sí Ògbó. Ṣé ní ilé iṣẹ́ àwọn leader ni, acting leader ni wọ́n kàn wá, gbogbo ohun tá ń ṣe ṣùgbọ́n ṣe lórúkọ leader fashion ti ni. Kí ni ẹ̀tọ́ tá máa fi gbé meeting sí Ògbó? A sọ pé kò ṣe bá ṣe ń ṣe nìyẹn. So àwọn náà sọ àwọn ọlọ́run tó bá ti yẹ pé ilé leader bá ṣe ń ṣe tẹ́lẹ̀, tó bá jẹ́ pé a máa change ẹ̀ kí gbogbo akájọ jókòó ká sọ pé a máa change ẹ̀. Yes, bàbá náà ò ṣọmọdé, ìyẹn bàbá acting leader, a mọ̀ pé kò ń ṣọmọdé, tí ò bá lè máa wá s'Àkúrẹ́ déédéé, àmọ́ bá ṣe máa ṣètò yẹn, bọ̀ tí wọ́n kàn lè dá láṣẹ. Wọ́n máa ṣe nǹkan tó ń ṣẹlẹ̀ títí ìgbọ́nmisómi ò tó bó ṣe ń wà láàrin nìyẹn. So and then gbà tó wá yá, gbogbo ìkùnsínú yẹn pọ̀, àwọn kan dìde wọn lọ fẹjọ́ sùn leader ní ẹgbẹ́ yìí ò ní dàrú lórí àwọn. Bó ṣe di ní month of August tí wọ́n fi lẹ́tà àwọn fúnra wọn, wọ́n pe gbogbo ọmọ ẹgbẹ́ pé kí káwá sọ̀rọ̀ yìí. So àwọn ọmọ ẹgbẹ́ wa, but bàbá ò wá, bàbá Adébánjọ ò wá, àtàwọn kan àwọn ò pé a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ àti parí gbogbo gbọ́nmisómi ò tó yìí ni, tó bá tún di the month of September kí gbogbo yín kẹ́ tún padà wá, ó tún di the month of September tá a ṣe meeting. Síbẹ̀síbẹ̀ àwọn bàbá ò wá, àtàwọn kan ò wá. So a pètè pé okay fine, àwa dá committee lẹ̀, kí ló ṣe ń fa ìbínú? Ni wọ́n fi gómìnà Ondo State tẹ́lẹ̀ Olúṣẹ́gun Mímíkò, wọ́n fi ṣe chairman ní committee yẹn.
so ọ̀yá ẹ lọ kiri tó bá ṣe ń fa ìbínú ká mọ̀ so orí ètò yẹn láwà lọ́wọ́lọ́wọ́ ń sìn so ìgbà tá a bá tún máa ṣe meeting làwọn kọmitì yẹn náà máa wá jábọ̀ fún wa ibi tán bá ọ̀rọ̀ dé so bí mo ṣe sọ gbogbo ẹgbẹ́ gbogbo àgbà gbogbo olórí Afẹ́nifẹ́re a máa ń dìbò yàn ni but a lè dìbò yàn leader tí leader tó bá wà mẹ́ tí ò bá ti kó láyé so olórí ẹgbẹ́ Afẹ́nifẹ́re òun ṣe ni olóyè Fáṣọ̀rántì gbogbo àwa tó kù à ń ṣiṣẹ́ fún wọn ni láti orí acting leader. ẹ má dùn bàbá wa ẹni wọn máa ń dìbò yàn àwọn olórí kọ́ máa ń dìbò yàn. leader wa àwọn leader ni kọ́kọ́ sáré kọ́ mẹ́. òkè leader yàtọ̀ sí olórí ẹgbẹ́ náà. ṣe mọ̀ pé mò ń sọ òyìnbó mo tún sọ Yorùbá olórí ẹgbẹ́ òní là ń pè ní leader. àwọn olórí wọn dìbò yàn. òun náà ni olórí ẹgbẹ́ yẹn gangan láti gba ti bàbá Ajásin láti bẹ̀rẹ̀ yẹn bàbá Ọ̀nàbánjọ ló propose pé ó yá a nídìí olórí mi òun ọ̀dẹ̀ náwó sókè wọn pé Ajásin la fẹ́ tàbí ṣe lórí. okay but the acting leader ẹni bá jẹ́ acting leader olórí nìkan ló lè yàn. olórí ló bá appointment ní gbogbo yẹn gbogbo wa tó kù appointment ni. olórí ló lágbára àti yan acting leader. olórí ló yan acting leader tó yan other officers irú èmi ń sìn Fáṣọ̀rántì ló yàn mí acting leader Fáṣọ̀rántì ló yàn deputy leader Fáṣọ̀rántì ló yàn every other officers olórí nìkan ni wọ́n lè ní ló máa ń dìbò yàn. olórí nìkan ni but acting leader olórí ló lè yan acting leader. bẹ́ẹ̀ ni olórí ló yan acting leader. ok o ti yé wa ń sìn bàbá wa before then ẹ sọ̀rọ̀ kan lẹ́kọ̀ọ́ nígbà tí wọ́n máa yan bàbá wa Ayọ̀ Adébánjọ ẹni wọn ò sí ń bẹ̀ bẹ́ẹ̀ ni ẹni tó fi bàbá fi appoint wọn as a acting leader kí ló fà á tó ń sí ń bẹ̀. wọn wá sí meeting lọ́jọ́ yẹn ni ọjọ́ yẹn wọn wá ẹjá wo bàbá àwọn ọ̀ṣọ́mọdé náà àgbàlagbà by that time bàbá was 93 years old wá ìyàn míì pé o wá sí meeting yẹn ò yọ ẹ lọ́mọ ẹgbẹ́ so but tọ́yàyà tinúdúdú òun náà ṣe gba appointment yẹn wọ́n síbẹ̀ wọ́n sí ń bẹ̀ ìyẹn ò dá ẹ dúró pé òun ṣọmọ ẹgbẹ́ so except tí wọ́n bá gbá yàn ń gbà yẹn tí wọ́n bá gbọ́ tó sọ pé àwọn ò ṣe òwò but wọ́n gbà tọ́wọ́ tẹsẹ̀ because ọmọ ẹgbẹ́ ni wọ́n. ok bàbá wa acting leader ṣé gbogbo nǹkan tí acting leader bá ṣe ṣé ó gbọ́ bàbá leader gbọ́dọ̀ mọ̀ ń pa ẹ̀. gbogbo nǹkan tí acting leader bá ṣe orúkọ leader ó ń ṣe fún leader ni gbogbo nǹkan tí acting leader bá ṣe leader gbọ́dọ̀ mọ̀ ń pa ẹ̀. leader gbọ́dọ̀ mọ̀ ń pa ẹ̀. gbọ́dọ̀ mọ̀ ń pa ẹ̀ yes. o lè dá nìkan ṣe. mo consult the leader. ok nǹkan tí mo fi bèrè question yìí ni bàbá wa nǹkan tí mo fi bèrè question yìí ni pé kó di pé ẹ sọ pé bàbá wọn ṣe meeting nílé bàbá the acting leader tí ò yẹ kó rí bẹ́ẹ̀ tó yẹ pé ní leader bẹ́ẹ̀ kan wọn ṣe meeting ìgbà tí before then kó di pé ìkùnú wà yẹn fún yẹn ṣé ìgbà tí a rí kíní kan jẹ́ pé acting leader ní táìmù ìdìbò acting leader ó jẹ́ bàbá Ayọ̀ Adébánjọ wọ́n sọ pé Afẹ́nifẹ́re pé candidate Igbo tó ń pè ní Obi ó ní kí gbogbo ọmọ Yorùbá ká dìbò fún pé nǹkan bí Afẹ́nifẹ́re fẹ́ nìyẹn gbàdó tó wá yá
kò pẹ́ ẹ̀ka gbọ́ tí bàbá Fáṣọ̀rántì tó bí kò rí bẹ́ẹ̀ takiri bàbá wa Fáṣọ̀rántì ẹ̀yin náà wà bẹ́ẹ̀ pẹ̀lú àwọn olórí Afẹ́nifẹ́re tẹ̀tú gbọ́wọ́lé bàbá wa Bọ́lá Ahmed Tinubu lórí tẹ̀tú gbàdúrà fún wọn so ó wá jàtìgbà yẹn ó wá ya gbogbo èèyàn lẹ́nu pé bá ní Afẹ́nifẹ́re máa tẹ̀lé position méjì àní Afẹ́nifẹ́re dá mọ̀ á bìlí pé Afẹ́nifẹ́re àwọn ní agbẹnusọ fúnlẹ̀ Yorùbá á bìlí pé Yorùbá ní ẹ̀tọ́ Yorùbá ló ń jà fún ó wá bà wá lẹ́nu pé àríyàn wáyé wa mú bàbá ṣẹlẹ̀ explain bẹ́ẹ̀ fún wa láàrin yẹn kò tó ṣe láàrin yẹn. àárín gbọ́dọ̀ ẹ̀yin press náà ni fọ́lò gbogbo bí kìíní ẹ̀ ṣe ń lọ àní leader is leader náà kò tí leader bá sọ pé nǹkan báyìí nǹkan tá a fẹ́ ṣe òun ló yẹ kẹ́ máa promote this is what the leader says and kìíní wa nìyẹn tradition wa nìyẹn now ọ̀rọ̀ a máa tẹ̀lé Ìgbò a máa tẹ̀lé kìíní a rí wípé position acting leader ni kò ń ṣe position Afẹ́nifẹ́re position acting leader ni nǹkan tó fà á nìyẹn yẹn Afẹ́nifẹ́re kò sí bá ṣe lè wẹ̀ mọ́ àwọn èèyàn Afẹ́nifẹ́re nǹkan Yorùbá ìbàjẹ́ arọ ni Yorùbá gbélẹ̀ yóò mọ Yorùbá ni so ó la máa tẹ̀lé gbàtà kìlìlà sọ pé ọ̀rọ̀ justice fairness and so on and so forth ní òótọ́ ni ọ̀rọ̀ justice and fairness a sọ pé ṣé Nàìjíríà gbọ́ngàn tá tẹ̀ ń ṣe ṣó fair ṣé Nàìjíríà fair àdánù ọ̀rọ̀ ìbò àwọn political party wọn ti ṣe ètò wọn àwọn tí ibi tí bàbá wa Bọ́lá Tinubu ibi tán wà wọ́n ti ṣe arrangement wọn ní APC ẹni tá máa fẹ́ gbélẹ̀ wọ́n á tún gbélẹ̀ tán ó wá gbọ́mọ Yorùbá lẹ̀ àwọn òkúkú lẹ́gbẹ́ wọ́n gbọ́mọ Yorùbá lẹ̀ ẹ̀rí ọkàn wo ló máa jẹ́ fún wa tá máa tọmọ wa nù ìyẹn ni bàbá ṣe sọ pé kò yẹ kó rí bẹ́ẹ̀ látọjọ́ tí a ti dá ẹgbẹ́ Afẹ́nifẹ́re ilé well over 72 years Yorùbá first ní nílé ayé wa wàá kọ́ tún ti Yorùbá ṣe náà so àǹkan tó ń fa gbọ́nmisómi ò tó nìyẹn ẹ rí i pé gbogbo ọmọ Yorùbá nǹkan tí lídà sọ òun tẹ̀lé ìgbà tí ìbò dé ẹ rí i pé ìgbà tí ìbò dé pátápátá nǹkan tí Afẹ́nifẹ́re sọ ibẹ̀ ni gbogbo ń lọ bàbá so ìyẹn ṣó pé ẹ̀yin press lẹ́ẹ̀ gẹ́ẹ̀tì ibẹ̀ right dáadáa bàbá ṣé ní kóró di pé ó dìgbà tí bàbá Bọ́lá Ahmed Tinubu ó bá ń ṣe mítì ní àpẹẹrẹ gbàdúrà fún bàbá Bọ́lá ṣé bàbá leader ṣé wọ́n pe the acting leader pé kí lẹ ṣe léyìí fún pé mi ò gbọ́ àwọn kan pa ìkọ̀kan lọ dìgbà lórí kìíní ṣé wọ́n bá wọn sọ̀rọ̀. wọ́n bára wọn sọ̀rọ̀ ìgbà tí aṣíwájú ń bọ̀ lọ́dọ̀ bàbá leader pe acting leader pé aṣíwájú ń bọ̀ lọ́dọ̀ mi o wọ́n sọ fún so wọ́n bára wọn sọ̀rọ̀ he was informed bàbá ní òkàn bàbá acting leader àwọn ní ò sọ fún leader ẹsẹ̀ táwọn ń gbé pé ọmọ Ìgbò làwọn fẹ́ tẹ̀lé wọ́n sọ àwa tá wà nínú executive bàbá ti ń pariwo kíní yẹn títí mọ̀ pé à ń fi bẹ́ẹ̀ àgbàlagbà bá títí à ní máa gbó lẹ́nu
ó wá dìgbà kan bàbá wa pe meeting ó wá béèrè pé ẹ ti ẹ̀gbọ́n náà ó máa ń gbọ́ gbogbo àwọn èèyàn sọ pé òun nìkan ló ń dá ṣe òbí ló ń dá ṣe rẹ̀ èèyàn kan wá sọ pé ipe ẹ̀ ti ẹ̀ sọ ipe ẹ̀ ti ẹ̀ pé meeting ipe that means pé nǹkan táwọn ayé ń sọ òótọ́ ni pé ẹ̀ ti ẹ̀ pé meeting ẹ̀ ń béèrè irú kan báyìí lọ́wọ́ wa because the norms of Afenifere is consultation. We agree on something before we carry it out. And we must pronounce it in a communique. There's nowhere in our communique forever that is all pé òbí la fẹ́ tẹ̀lé. Kò sí. Wọ́n fẹ́ dá ọ̀rọ̀ yẹn lẹ̀ ní ẹgbẹ́ ní kíní kan but àwọn ayé kọrin pàṣẹ pé kò ṣe bí sọ́rọ̀ nǹkan bẹ́ẹ̀ níbí so the thing was not even debated but àwọn kan sọ pé nǹkan táwọn fẹ́ ṣe nìyẹn wọ́n dẹ̀ ṣe lórúkọ Afẹ́nifẹ́re so bí bàbá sọ pé kò yẹ kó rí bẹ́ẹ̀ yẹn lídà Yorùbá ni wá wọ́n dẹ̀ ti gbọ́ ọmọ Yorùbá lẹ̀ ká ní pé wọn ò gbé ọmọ Yorùbá lẹ̀ ọmọ Yorùbá ò jẹ́ àá lè sọ pé òkè èèyàn báyìí ni wọ́n gbà tí ẹnu wò la fẹ́ fi sọ ẹ̀yin náà lè máa sọ pé ọmọ ẹni òun ṣèdí bẹ̀bẹ̀rẹ̀ káfílẹ̀ kẹsì di ọmọ ẹlòmíì so bọ̀tọ́lọ̀ dẹ̀ máa ṣiṣẹ́ lọ́nà ara ìgbà táwọn máa dìbò tán ká ní wípé nǹkan tí leader ṣe wrong then ẹ rí i pé result ìbò yẹn òdìkejì ló máa lọ ọ̀dọ̀ acting leader ló máa lọ bòbí ìwé Yorùbá rí i pé yes nǹkan tí bàbá Fáṣọ̀nà tó ṣe ọ̀rọ̀ ẹ̀ wọ́n á dìbò fún ọmọ oyè yóò ṣàṣìwájú Bọ́lá Ahmed Tinubu ó dẹ̀ wọlé. bàbá wa Afẹ́nifẹ́re kò ó jọ pé ẹgbẹ́ yẹn gẹ́gẹ́ bí a ti ń sọ ṣé ó ti pa àwọn àgbàlagbà ló pọ̀ jù ń bẹ̀ bó àti pé àwọn bàbá 97 95 ló ń jẹ́ lídà ṣé kò sọmọ kiri ọmọ tó yọ̀ǹ nínú Afẹ́nifẹ́re púpọ̀ ní ẹgbẹ́ àwọn arúgbó ló máa ń di lídà. ẹ ṣe olóòtú let us educate ourselves. ìgbà wọn ni bàbá Awólọ́wọ̀ jẹ́ lídà bàbá Awólọ́wọ̀ is in his 40s gbígbé àwọn ti pẹ́ àwọn bàbá yìí ti pẹ́ lẹ́nu ọmọdé sọ wọn kọ fún yín lẹ́kọ̀ọ́ gbígbé àwọn bàbá la máa gbé síwájú àti lídà àwọn ọmọdé là ń ṣiṣẹ́ yakura wọ́n ti ní another thing ni pé àwọn bàbá yẹn ti ní name kò sí anybody tó fẹ́ jọrọ̀ bàbá ẹ̀ ní gbogbo Nàìjíríà mi ò rí lídà kan tó lè fọwọ́ sọ̀yà bí àwọn Afẹ́nifẹ́re lè dáadáa àmì corruptible kò sí so agbọ́dọ̀ jọ láwọn orúkọ wọn ti dáa jù so adẹ̀ máa ṣiṣẹ́ débẹ̀ ni kò ń sọ̀rọ̀ pé bí àgbà bí kankan ìgbà tí mo ti ń ṣe Afẹ́nifẹ́re I was under 40 tí mo ti ń ṣe Afẹ́nifẹ́re náà àwa la pọ̀ jù ń bẹ̀ ń sìn 80% ọmọ ẹgbẹ́ are young people. ṣe lè dárúkọ díẹ̀ fún wa náà ọmọ tó. irú èmi ń sìn Ọ̀túnba Kole Omololu ọjọ́ kan táàrin bàbá rìn sá ìyẹn wà ń bẹ̀ Ọ̀túnba Gbénga Daniel ó wà ń bẹ̀ alàgbà Dẹ́mọ́lá Fọlárìn ó wà ń bẹ̀ senior advocate Akin Onígbìdí from Ògbómọ̀ṣọ́ ó wà ń bẹ̀ governor Ọ̀yọ́ state Ṣèyí Mákindé ó wà ń bẹ̀. These are young people. Gómìnà Ogun state Ondo state tẹ́lẹ̀ Olúṣẹ́gun Mímíkò ó wà ń bẹ̀
àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn young people ni ala set up committees mímíkò lání kó lọ ṣe ṣàrúgbó ni mímíkò ni. àbá wọn ti gbọ́ kínní kan pé Afẹ́nifẹ́re torí àwọn èèyàn máa ń wò pé ṣé wọ́n máa ń múlẹ̀ nínú Afẹ́nifẹ́re ni pé tẹ́bá ti wò pé wọ́n gbọ́dọ̀ múlẹ̀ ní kó tó pé Afẹ́nifẹ́re wọ́n ti ṣe kínní kan bí èèyàn kan bá ti lè tẹ́bá ti lè bí pé èèyàn kan nú wọn tó bá ti lè ṣe àṣemáṣe kan nǹkan wọ́n ti òde ọ̀dẹ̀ ṣe àwọn ọkùnrin rẹ̀ kọ́ máa gbúrò ẹ̀ mọ́ àbíkọ́ ti kí nǹkan mọ́ kí ó gẹ̀rẹ̀ lọ́lẹ̀ kí ẹ má múlẹ̀ nínú bẹ̀yẹ ni kò yé wa ẹ̀jọ̀ ẹ̀ láyé wa díẹ̀. ìmùlẹ̀ Afẹ́nifẹ́re ni wípé àdàbí ó jà ojú èpè lọ tó bá ti ń ṣe tí gbogbo wa ń fi ọkàn tán ṣe tí a fi pé méjì òótọ́ la sọ wípé a fẹ́ ran aráàlú lọ́wọ́ tó bá ti lọ ń yí bákan spirit tó dá ẹgbẹ́ Afẹ́nifẹ́re ilẹ̀ nìyẹn o nǹkan tá ń pè ní ìmùlẹ̀ nìyẹn ìmùlẹ̀ wa ni wípé òun mo pè ní consultation tí nǹkan tí wọ́n bá ti gbọ́ lẹ́nu mi òun ló máa gbọ́ lẹ́nu bàbá rẹ̀ sá òun ló máa gbọ́ lẹ́nu pé gàdánẹ̀ òun ló máa gbọ́ lẹ́nu lágbájá nǹkan tá ń pè ní ìmùlẹ̀ kan tó pè ní kọ́ọ̀tì nìyẹn kò sí kankan ní tí wọ́n tó wà bí voodoo a ti sọ tá a bá lọ síjẹ̀ gbogbo ń gbà yẹn a máa sọ pé wẹ́ mi ò ní dalẹ̀ Yorùbá mi ò ní dalẹ̀ Oòduà o bá ti fẹ́ nu ara ẹ̀ pé tó bá dẹ̀ lọ ń dalẹ̀ ibi báyìí tó bá ti fohùn síbi kan nǹkan tó ṣẹlẹ̀ ní ọ̀tá ń pè ní ìmùlẹ̀ o òótọ́ ní ìmùlẹ̀ wa o lórí òtítọ́ la dúró sí a sọ ń sìn a sọ̀rọ̀ Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu lórí òtítọ́ ni àwọn kan pariwo wọn gba kọ́bọ̀ wọn gba ìpele lọ́wọ́ àti mọ̀ wá ẹ̀ tó bá mọ̀ wá irú èmi torí ìsìn máa ń sìn torí àpẹẹrẹ pé wọ́n ti gbowó ńlá kan fún mi àbó orí bí kájẹ́bú tí mò ń gbé conviction tó bá tó wà persuaded and convinced with something go ahead and do it. Hate, you don't hate. Although Dawaka hate a fellow human being. We do things based on principle. It's not individual. Then finally, ọ̀rọ̀ aṣáájú kọjá level pé Tinubu ni. We believe we'll be able to achieve our aim through a Yoruba person, no matter how bad. Because of the kokolo ma fi ṣèjọba. Kito wá sí lóyìnbó ní bí 3 weeks ago, mo lọ sí Abuja. Mo gẹ fìlà mi. Mo fẹ́ rí Minister of Finance tí mo pè báyìí. Ọwọ́ kan. Kò sí protocol. Secretary kí a mo ti dé bá wọn ti usher mi in. Wálé ẹ̀dùn gẹ fìlà gbátí ìfún látẹnu gate pàápàá tán ti rí fìlà àwọn security tán ti rí fìlà àwọn ló kàn lóde yìí o mo tún pèrè abẹ́ mo tún fi yẹn lẹ̀ mo tún lọ rí another minister of state for environment mi o time tó dá fún mi ó wá sáré lọ bì kan mo á fòun lẹ̀ mo ṣe fún olè máa sẹ́mi tẹ́sí pé ó yí padà ní ó yí mọ́tò ẹ̀ padà ní immediately ẹ má bínú sá àwọn nǹkan tá fẹ́ ṣe restructuring Nigeria àwọn tó máa bá tá a bá lè tètè máa Aṣíwájú bá sọ̀rọ̀ as the president of the whole of Nigeria a mọ̀ pé àwọn èèyàn ṣe president minister náà ṣùgbọ́n wọ́n ló kún dì mo fẹ́ mọ̀rọ̀ lọ́bẹ̀ bàbá wa pé nǹkan tí mo rò pé orí pé kó lè gbé ẹtì ẹ̀sọ́ wá bàbá mo tún fẹ́ bèèrè ọmọ ìdílé pé kí ni pé nǹkan ti gbà tí Aṣíwájú kó tó di president tó wá campaign gbogbo yín bàbá ó yẹ pé àṣẹ wà lẹ́nu bàbá leader lórí òótọ́ tán ní àṣẹ wà lẹ́nu wọn gbé orí bàbá Bọ́lá Ahmed Tinubu dání wọ́n súre síbẹ̀ ìròyìn dẹ̀ mọ́ wọn lórí bọ́ àti gbà yẹn àgbọ̀ wọn kọ́ nípa
ẹ̀yin pẹ̀lú bàbá Bọ́lá Ahmed Tinubu tí wọ́n Yorùbá ń bèrè pé gbogbo ṣe ń lọ yìí Afẹ́nifẹ́re ṣé wọ́n ti sọ nǹkan náà fẹ́ fún Yorùbá fẹ́ tó pé gẹ́gẹ́ bí Afẹ́nifẹ́re gẹ́gẹ́ bí vote of Yorùbá race pé ṣé wọ́n ti sọ nǹkan tí Yorùbá fẹ́ fún bàbá Bọ́lá Ahmed Tinubu gbogbo ìlú ló ti máa ń lórí Bọ́lá Ahmed Tinubu gbogbo ló ti máa ń gbajú mítì àti ẹ̀ bàdé Afẹ́nifẹ́re kí ló dé láti gbà yẹn àdìgbọ́ pé ó wá sọ́dọ̀ yín kí ló dé àgbọ̀ nǹkan. ẹ ṣe olóòtú báwọn ọmọ Èkó wọn ní jẹ́jẹ́ lọmọ Èkó ń lọ ọ̀rọ̀ Afẹ́nifẹ́re àṣẹ fọlọfọlọ àwa la máa ń set pace Yorùbá ló ń set pace fún Nàìjíríà and then eléyìí tá a ṣe fún aṣíwájú a ṣe torí pé a fẹ́ gbà nǹkan pé a ń fa return pé àwa la dìjọba no a ṣe torí wípé a mọ̀ wípé òun náà tó bá ní conscience nǹkan tí ìgbà tó kọ́ wọlé as Lagos State Governor ètò tí Afẹ́nifẹ́re fi fẹ́ bí restructuring our education nǹkan tó fi wọlé nìyẹn so I dey believe pé tó bá dẹ̀ di ààrẹ orílẹ̀-èdè irú nǹkan bẹ́ẹ̀ náà ló máa ṣe tó bá dé ibẹ̀ and then kò ń ṣe gbogbo nǹkan la máa sọ ní ìta àdùbúlẹ̀jà ni wà àdùbúlẹ̀jà ni Yorùbá wọ́n á ti lọ tán wọ́n á ti mú ìṣọ́ṣọ́rẹ́ àti mú jẹ mọ́ Nàìjíríà lára tán kan tó mọ̀ so ẹ bá rò pé ẹ máa gbúrò ká máa pariwo sí kò sí nǹkan tá a fẹ́ gé níbẹ̀ a fẹ́ máa pariwo sí newspaper Afẹ́nifẹ́re ṣe gbá Afẹ́nifẹ́re ṣe ta o káwa ṣiṣẹ́ kẹ́yìn jèrè káwọn ọmọ wa wọ́n jọrọ̀ kò táwa wá after nìyẹn o a lot of information èmi tí mo ní mo dìde ń sìn tí mo lọ rí Minister of Finance ṣé lórí ọ̀rọ̀ Afẹ́nifẹ́re ni tí mo lọ ní lórí ọ̀rọ̀ Afẹ́nifẹ́re ni tí ìbá yẹ pé mò ń sọ ń sìn ṣé ẹ̀yin mọ̀ ẹ mọ̀ so tó bá yá a lè publish ẹjọ́ a lè má publish láìpẹ́ láì jìnnà Afẹ́nifẹ́re àti aṣíwájú ó máa kí bàbá àwa náà máa lọ kí àbí ká lọ kí kọ́nà wá kí bàbá láìpẹ́ láì jìnnà ètò yẹn ti wà ń lẹ̀ lọ anyway ètò yẹn ti wà ń lẹ̀ so that kí á lè káwọn ọmọ Yorùbá ká lè mọ̀ kọ́kàn wọn lè balẹ̀ pé ó ṣe pé bóyá Afẹ́nifẹ́re o àbí aṣíwájú ó ti ta Afẹ́nifẹ́re lò àbí Afẹ́nifẹ́re ìta aṣíwájú lò kò rí bẹ́ẹ̀ ètò wà ń lẹ̀ máa ṣe girigiri fẹ́lẹ̀ gbogbo wọn tó ti lọ àwa ò ṣe tiwa bẹ́ẹ̀ bó ti jẹ́ nìyẹn lótú. àbáwá nípa ọ̀rọ̀ ẹjẹ̀ tí kò dúró lọ àbáwá ṣé mítì ti padà sákúrẹ́ nìyẹn. ọ̀rọ̀ pé mítì ń padà sákúrẹ́ yìí kò yẹ kí mítì ń kúrò lákúrẹ́ in the first place anyway mo ti ṣàlàyé ibẹ̀ pé ètò wa ní ilé lídà ilé olórí ẹbí system òun Afẹ́nifẹ́re ń lò kóyìnbó tó wá ká tó wá dà wá rú ká tó wá gbé system wa bá wa àwa ti ń ṣe nǹkan wá kóyìnbó tó dé so ilé olórí ẹbí òun la ti ń ṣe meeting kò sí pé bóyá ọ̀rọ̀ ọgbọ́n meeting lọ́bì kan kò lọ́bì kan you know so ilé olórí ẹbí òun la ti ń ṣe meeting. ẹ ṣe bàbá wa àbáwá kí ni Afẹ́nifẹ́re sí nǹkan tí bàbá Tinubu propose nípa ọ̀rọ̀ ṣe police tó ń ṣètò committee kí ni kí ló rí sí. mo fi ọkàn mi àmì mo fọwọ́ sọ̀yà ṣé mo sọ wọ́n yìí pé restructuring àti lọ mọ́ Nàìjíríà lára nǹkan tó mọ̀ ìbò state police kí ni ló kọ́ bẹ̀rẹ̀ Bọ́lá Tinubu ló kọ́ bẹ̀rẹ̀ Nàìjíríà with style ó ń pe àwọn kan ní neighborhood watch proper police training former DIG kan ló head ẹ̀ ló ṣaláìsí kẹlòmí tó wà mẹ́sìn gbogbo àwọn ọmọ wa tó wà mẹ́ in preparation for state police so it is very very important so that a lè protect ara wa àwa náà la máa constitute police yẹn police system yẹn àwọn ọmọ wa náà ló máa wà ńbẹ̀ àwọn èèyàn wa ló máa wà ńbẹ̀ àwa la mọ olè àdúgbò
àwa lámọ ìké àdúgbò kò ń ṣe èèyàn kan tó máa gbé wá láti Sókótó àbí láti Màdúgùrí bó ṣe ń ṣẹlẹ̀ ní everywhere Amẹ́ríkà tá à ń follow bá ṣe ń ṣe nìyẹn ibí yìí náà mo yẹ police system ta ní tí ìlú yìí ní Metropolitan Police, Railway Police, Kent Constabulary, kìnìkan Constabulary lókòlókò ló ní tiẹ̀ adẹ̀tí ní rí Nàìjíríà kò ṣe bóyá ẹ̀kọ́ tuntun. So I can assure you that one will take place. Afenifere ní ọwọ́ sí àfi SSA because those are part of the restructuring we are talking about. Thank you. So nǹkan tí ẹ̀ sọ ní bàbá wa ẹ fi ọwọ́ sọ̀yà pé bàbá Bọ́lá Ahmed Tinubu á ṣe ohun tí Yorùbá fẹ́. Ọ̀rọ̀ state police ló sọ. Ẹni parí sọ́sọ́ ní ẹ̀rín instruction yes you know ìyẹn I mean ó ti bẹ̀rẹ̀ and then again when you look at his government the true federalism ta ló fight ẹ̀ ta ló gbé Ọbásanjọ́ lọ sí court òun ni creation of local government ta ló gbé lọ sí court òun ni now ọwọ́ ẹ̀ ti tẹ̀kù dáńsì ńgbà tó ń ṣe yẹn ńgbà tó jẹ́ governor dósà ìyẹn ló yẹ ká máa wò pé àwọn nǹkan yẹn ó jẹ lógún fiscal federalism ó mọye VAT gbogbo VAT tí Nàìjíríà gbà tó ń jáde lẹ́kọ̀ọ́ is more than half bó bá jẹ́ 60% ìbí kò ní Bọ́lá Tinubu ti wá ẹ rò pé bóyá kò ní restructure VAT so that nǹkan tó bá ń gbà ní state ẹ wo ló máa kó dání ìgbà díẹ̀ ló máa sọ sí àpò central government. That's what they call fiscal federalism. Àmúyẹ ọ̀nà láàrin Èkó ń sìn Ìkòròdú road wọ́n ní federal road bóyá ti túnṣe ẹ̀kẹ́ wọ́n ti túnṣe gbàkan ó wà impassable. Tó bá wo ọ̀nà láti international airport jáde sí Ìkẹjà Òjò wàá sunkún because they call it federal road but the federal government wá ṣe kankan ìgbà tí Ambode wà ń bẹ̀ ló gbà lọ federal government tó ṣe o all those kind of things ní nǹkan tá ń pè ní restructuring ní gbogbo agbára yẹn máa àdàpadà sí states owó tẹ̀ ń kó ní central yẹn owó yẹn kó fún state kó máa fi ṣe àwọn nǹkan bẹ́ẹ̀ wọ̀nyẹn those are the simple thing we call restructuring. Education wa ìgbà tá à ń ṣe education wa to the university level yẹn la fi dá University of Ibadan University of Ife lẹ̀ k'Ọbásanjọ́ tó dé kó tó wá gbẹ́sẹ̀ lé. We are looking at those areas that our educational system will be managed by us. Kò value system wa ní Nàìjíríà olúkúlùkù ní tiẹ̀ oníkan tó jẹ́ priority wọn priority Yorùbá education those are the kind of things and then it continue bí ṣe dùn ní pé aṣáájú àti àwọn parliament they are working together. Economic sọgbọn ni pé ṣé ó ní pé wọn tán sọ pé ọmọ ní àti amend constitution. Of course ọmọ ní àti amend constitution and then we are praying that 2014 national confab ṣe tí gbogbo recommendation ti jáde ń bẹ. We are praying, we are going to, those are the kind of things Afenifere will play. Ọjọ́ Tabarira will go to play and advise him, make life very comfortable for yourself. Gbogbo ohun tó fẹ́ ṣe, gbogbo Nàìjíríà ti jókòó wọ́n ti ṣe. There are many things the government president tó lè ṣe by proclamation to need any debate tí o tẹ̀ ní ìdàtí lọ sí parliament wọn. Ó ṣẹ̀ṣẹ̀ débẹ̀ kò oṣù márùn-ún ló débẹ̀ o ó sì máa lọ́dún mẹ́rin o so I just believe nǹkan tó dé bá wa lọ́wọ́lọ́wọ́ sí èèyàn àti ibi tó ń pa wá lọ́wọ́lọ́wọ́ kó tẹ̀sí fèsì yẹn náà because kòròfo ni Buhari lè gbélẹ̀ fún aṣáájú kòròfo Nàìjíríà ló gbélẹ̀ fún it's like bẹ́ni pé laptop kò fún mi laptop
kó má sí software kankan náà gbogbo software ló ti yọ dànù ẹ̀ṣẹ̀ máa fi software sí kí kó tó lè wà yóò kó tó ṣẹlẹ̀ ní ọ gbogbo owó wa láti clear gbogbo epo wa láti fi jẹ gbèsè yes gbogbo ẹ̀ láti so òun lè ṣe rí ọ̀rọ̀ pound àti dollar tó ń lọ́kè kò sí ní lọ́kè ìkan ṣoṣo ta ní ta fi ń kó pound and dollar wọ̀lú àríta púpọ̀ which is our crude oil we are meant to be producing 1.7 million barrels a day hardly ni la fi produce 600,000 barrels the rest wọ́n ti jí gbogbo gba 8 years of government of Buhari epo wọn náà fi wọ́n ti jí tán ṣé ẹ̀rí táyẹ̀ṣẹ̀ ń lọ sí àwọn creek area àwọn ẹ̀sìn tá ń bọ̀m̀bọ̀ àwọn refinery àwọn illegal refinery àwọn tó ń arrest àwọn ship tó ń jí epo gbogbo àwọn tó lọ ń leak epo ní pipe gbogbo ẹ̀ those are the things that this government is trying to do so tán bá ṣe tán tí added production wa tó dẹ̀ high they will be able to sell in more crude oil. Is the more we sell, the more we'll be able to get foreign currency to sell. So it's a question of demand. It's so simple. Question of demand and supply. A lot of Nigerians want to buy pound sterling. They want to buy dollar. Kò sí àwọn tó bá ní wọ́n á raise a high. Mo ní oṣù lè rà ní iye báyìí o. Ó tún dọ̀la wọ́n rò pé kò bá tí sí wọ́n tún gbé yẹn lọ sókè tó wọ́n tún dọ̀la wọ́n tún gbé kíní yẹn lọ sókè bọ̀ ká ní pé ó wà tí central bank wà tó ní lọ́wọ́ tó ń supply ẹ̀ ní bank tẹ̀yìn oríra àwọn ò ní lè patronize àwọn tó ń họ̀kẹ́ so the thing will be going down so our naira will stabilize nǹkan tó ṣẹlẹ̀ ní ẹ̀kọ́ ju yẹn lọ it's a simple arithmetic. ẹ ṣe bàbá wa bàbá wa mo fẹ́ mẹ́nu ka àwọn kankan tó yẹ pé ó dùn gbogbo ọmọ Yorùbá ní lóko ọ̀rọ̀ ọmọ wa kan akọni ọmọ wa nílẹ̀ Yorùbá tí nípa ọmọ wa kan akọni ọmọ Yorùbá tó ń jà fún ẹ̀tọ́ Yorùbá olóyè Sunday Igboho adúgbò ọ̀dọ̀ Ọlọ́run kó ló di àsìkò yìí táwọn nǹkan tí president Muhammad Buhari wà lóye àárín nǹkan burúkú tó ń ṣe tó ń lọ pa àwọn èèyàn sílé tó ń lọ sí ìlú àìlára tó tó wá gbé lọ sí kóòtù tó tó mú wa àtìgbà yẹn kò lè wọ Nàìjíríà bọ̀ adúgbò ọ̀dọ̀ Ọlọ́run pé gọ́ọ̀mẹ̀ntì Kútọ́nù wọ́n filẹ̀ kó travel lọ sí Germany but nǹkan tí gọ́ọ̀mẹ̀ntì Buhari tó ì charge ẹ̀ gẹ́sì ó ìwà ńlẹ̀ àti wọ Nàìjíríà ń sìn kò tí ì lè wọ Nàìjíríà kí ni àwàlà lórí ilé kí ni nǹkan tí Afẹ́nifẹ́re ń ṣe ní ọ̀rọ̀ bó ṣe máa padà sí Nàìjíríà àdé kí ni abẹ́rẹ́ nípa tí ó bá gọ́ọ̀mẹ̀ntì tó wà ń bẹ̀ sọ̀rọ̀ nípa àrọ́ tó ń dìbò bó ṣe máa padà sí Nàìjíríà. ẹ ṣe olóòtú ọmọ wa olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ṣà là ń pè akọni ọmọ odò àgbè lẹ́yìn odò apẹ́pẹ́pẹ́pẹ́pẹ́ láyé fún wa ọmọ tí ó tó gbé wa ga ni mo fẹ́ kẹ́ mọ̀ wípé Afẹ́nifẹ́re ò kú lẹ́yìn Sunday kò dẹ̀ ń ṣe gbogbo nǹkan ọ̀rọ̀ security lélẹ́yìí a lè máa pariwo síta bọ̀ mo fẹ́ fi dá yín lójú wípé láìpẹ́ láì jìnnà ó máa wọ̀lú Sunday máa wọ̀lú gbogbo nǹkan burúkú táwọn ìjọba Fúlàní ní ìjọba yẹn kò ń jẹ́ ìjọba Nàìjíríà ìjọba Fúlàní ní wọ́n fẹ́ pa wá lẹ́nu mọ́ ni gbàtà ń rí i pé yes a ní akíkanjú ọmọ kan ẹ lọ́lé ẹ lọ pa èèyàn ẹ fẹ́ pa ẹ ṣe gbogbo ẹ̀ so kéèyàn má sọ pé ìjọba wa o so gbogbo ẹ̀ lábẹ́lẹ̀ láti ń bá ìjọba tuntun kan rí gbogbo nǹkan tó wà nílẹ̀ a wà lẹ́yìn ẹ̀ bí ike o a wà lẹ́yìn ọmọ wa bí ike ó dẹ̀ máa wòlú láìpẹ́ láì jìnnà à ń bá ìjọba à ń bá ṣe gbogbo ètò yẹn
bọ̀ kò ń ṣe gbogbo ẹ̀ la máa sọ sí ìta o. Mo ti aláìṣẹ̀ lọ́mọ kò ṣẹ́ o mo ẹ̀ṣẹ̀ tẹ́ ẹ̀kọ́ àfọmọdé kò ṣẹ́ o. Ńgbà tí ìlú ẹ̀ tó sọ pé ẹ má pààyàn mi mọ́ ẹ lọ ń wá ìṣẹ̀ sí lọ́rùn, ẹ rí pé èṣù ló rán wọn ṣẹ́. So láìpẹ́ láì jìnnà mi kò lè dá ọjọ́ ni Afẹ́nifẹ́re jù àwà lórí ètò yẹn is on top of our agenda. Kí Sunday kó padà wọ̀lú Ọlọ́run á dẹ̀ fún wa ṣe lágbára Ọlọ́run. Àmín. Ẹ ṣé bàbá wa, ẹ ṣé. Ìgbòho tó ń fẹ́ bèrè kíní kan lọ́wọ́ yín nípa ọ̀rọ̀ Fúlàní kan tó sọ kíní kan láìpẹ́ yìí nípa ọmọ wa Sunday Igboho pé kí àwọn Afẹ́nifẹ́re kọ́ńkọ́ ẹ̀tọ́ ọ̀dà nítorí pé ìyẹn sọ pé àwọn Fúlàní agbanipa kan padà síbi tó ti wá sọ pé kí àwọn Afẹ́nifẹ́re pé kọ́ńkọ́ ẹ̀tọ́ ọ̀dà kí ẹ rí sọ̀rọ̀ ẹ̀. Òun náà ni mo ti sọ sí èyí kọ́ láti ń ṣe bí ẹni ká ọ̀lẹ́nu máa ro kó pa address press conference ó sọ ilé tó wù kó jẹ́ káwọn èèyàn kan sì máa lọ síbẹ̀ yẹn wọ́n bá ìdán ní kílẹ̀ tí ń pè wọ́n bá ìdí New York wọ́n bá yọ nídìí. So ó kàn sọ tiẹ̀ ni ṣé ayé ìgbà tó yẹ pé ọ̀gá wọn òun lè jẹ́ president Nigeria ṣe ayé ìgbà yẹn náà pé sí ó kàn pariwo tiẹ̀ ni o kí olóyè sọ nígbò nǹkan tó ń ṣe kó máa ṣiṣẹ́ ẹ lọ bọ̀ má fi ṣe ariwo iṣẹ́ ẹ àmọ̀ṣẹ́ tó ń ṣe àdẹ̀ ń gbàdúrà fún. Ẹ ṣé bàbá wa, ẹ ṣé àdúpẹ́ lọ́wọ́ yín. Kí ni ìmọ̀ràn tẹ́ fún gbogbo ọmọ Yorùbá nílé lóko? Ìmọ̀ràn ni pé ẹ jẹ́ ká ní sùúrù. Gbogbo tó wà nílẹ̀ yìí a máa jọrọ̀ ẹ̀. Èmi ní hope pé ìjọba aṣíwájú ó máa rọ gbogbo alọ́rùn lágbára Ọlọ́run. Because confidence ni ẹ̀wọ̀n ń sìn confidence ti ń wọ̀lú 2-3 days ago gbogbo àwọn oníṣirò owó lágbàáyé wọ́n ní náírà dọ́là máa já wálẹ̀ by Christmas at 850. That means something is happening. Confidence ti wà. The most powerful economy in Western Europe, Germany, kíá ó ti gbéra ó ti lọ Nàìjíríà ó ti lọ bá ṣíwájú. That is confidence. So ẹ já fọkànbalẹ̀ and then ẹ wo gbogbo àwọn tó kó mọ́ra tó fẹ́ fi jájọ́ ṣèjọba. They are all brilliant and seasoned professionals. Nǹkan máa le díẹ̀. I believe for the next 1.5 years to 2 years nǹkan ṣe máa le o. So nǹkan tó ti wú tó ti dàrú pátápátá bọ́lá ṣe tó ṣe é sìn. So I will just plead kí a máa cooperate ká mọ̀ pé ìjọba wa ni ìjọba tó wà lẹ́yìn. If Aṣíwájú fail Yorùbá fail plus wọ́n ti àwọn Yorùbá ni àwọn náà lẹ́nu kí ni kan yes alẹ́nu amọ̀wé Yorùbá mọ̀wé Yorùbá lọ́gbọ́n. So that we can't but achieve and be excellent in what we are doing. We have a president that is internationalized. We have a president that every ìlú èbó ló ti kàwé. Kò ṣe local champion bí eléyìí tó ṣẹ̀ṣẹ̀ lọ the other time. This is the first time we have a set of very exposed leaders, exposed ministers. Your Minister of Finance, ibi ló ti lọ, Wálé Ẹdùn, ibi ló ti ṣiṣẹ́, ibi ló ti kàwé. Many of them. So one more what is called developing economy and developed economy. They know how to balance the two together.
the team is powerful. I have such a hope. And then mo fẹ́ kẹ́ o kíní kan o lórílẹ̀‐èdè wa mẹ́ẹ̀ bá ṣe jalè lélẹ̀ ẹ má kó kan mẹ́wàá lẹ̀ àmọ́ àwọn kan wọ́n jí gbogbo mẹ́wàá yẹn then àtúmọ̀ àwọn kan wọ́n á jí 11 out of 10 but Yorùbá ní conscience wọ́n rọra jí díẹ̀ bẹ́ẹ̀ wọ́n jí 11 out of 10 ó ní ju iye tó kọ́ lẹ̀ lọ. àwọn kan bẹ́ẹ̀ ni o ètò àwọn jí ráúráú so but Yorùbá because we are human beings, nobody is perfect. Yorùbá yọra jí díẹ̀ àmọ́jà gbọ́ àkérè títò àgbọ̀dọ̀ jí tó pọ̀ o so ká sọ pé Yorùbá pọ̀ ò ní kó díẹ̀ sápò yẹn ẹ má jẹ́ àtọ́ra wa but kò lè dàbí àwọn jẹkú tó jẹ́ consistent láyé ẹ̀sọ́ ẹ̀. Jesus Christ lè tèmi jó nígbàgbọ́ èmi kàn mọ̀ ní saint kò sí nǹkan tó jẹ́ saint kò sí nǹkan tó jẹ́ saint. ṣé àbọ̀ bàbá wa ẹ jẹ́ àbẹ̀rẹ̀ kọ́yìn méjì sí mọ́ta tó máa lọ bàbá Afẹ́nifẹ́re kí ni àṣepọ̀ ló wà lánàfẹ́rẹ́ pẹ̀lú bàbá Professor Banji Akintoye. bàbá Banji Akintoye kan lọ dẹ́gbẹ́ tí wọ́n lẹ̀ ní Afẹ́nifẹ́re pọ́nbélé ni wọ́n bàbá àwọn authentic Afẹ́nifẹ́re nìyẹn àwọn ọmọ Awólọ́wọ̀ gidi ní bàbá Professor àwọn táwọ́lọ́wọ́ máa ránṣẹ́ kiri ó yá go to south wọ́n sọ̀tọ̀ kan fún wa gbọ̀ kan wọ́n wà ní London bíi bàbá olówó dẹ̀ ràn ó yá lọ sí South America fún mi wọ́n tún ṣe tó ní South America ó tún gbé rẹ́bẹ̀ owó Banji ó yá tó lọ síbi kan tó lọ wá nǹkan kan fún mi ní Central America so they know Afẹ́nifẹ́re more than àwọn kékèké wọ̀nyí so kò síjà wà níjà kò nínú kan and I can assure you tí bàbá bá dé sí ẹ̀rí nǹkan tó máa ṣẹlẹ̀. ṣé ẹ sọ̀rọ̀ sí. èmi tí mo jẹ́ Kole Omololu yìí mo bàbá sọ̀rọ̀ ní about a month ago mo pe bàbá tó ó ti dọjọ́ kejì bàbá ló tún pè mí ọmọ mi ń fi ṣègbéraga bàbá ní Afẹ́nifẹ́re kan èmi náà wà ó ṣe ti gbéraga wọ́n á pè mí bá fẹ́ pa Afẹ́nifẹ́re wọ́n á pè Kole Omololu so ó ṣe ti gbéraga o mò ń iṣẹ́ yeoman's job iṣẹ́ mi ìgbà kọ́bọ̀ mi ìgbà pè ní o mo náwó mi síbẹ̀ ní o. kí lẹ pé position ilé kan. I am the national organizing secretary Afẹ́nifẹ́re olórí ètò nínú Afẹ́nifẹ́re bẹ́ẹ̀ ni. àwọn onímọ̀ pè ní kákọ́ọ̀sì nínú Afẹ́nifẹ́re. ó dàbí ẹgbẹ́ ní kákọ́ọ̀sì àwọn bíi council bíi state council tó ń decide policy bíi tẹgbẹ́ ń lọ àwọn ní kákọ́ọ̀sì leader dẹ̀ ni a máa ń yàn láti every state a mú yàn wá láti every state I think by now it's supposed to be about 6 members per state then our national leader àwọn táwọn pè ní national leader automatic làwọn yẹn jẹ́ member of the caucus àti officers people like us tó bẹ̀rẹ̀ láti the acting leader deputy leader secretary financial secretary and so on and so forth automatic ni member làwọn caucus yẹn àwọn gangan ló gbé ẹgbẹ́ mú àwọn ló máa decide on the policy of what to go tàbádẹ́ ṣetán àgbélọ sí àlọ́ ratify ní general meeting. báṣẹ lè dáko díẹ̀ fún ọdún àwọn leaders yẹn. national leader yes. wọ́n ní national leader. àwọn tó gbogbo wọ́n ti fẹ́ lọ láyé tó àwọn tó wà láyé sí wọ́n tó ṣe wà láyé sí ó bẹ̀rẹ̀ látòrí leader fúnra wọn bàbá Fáṣọ̀rántì. bàbá Fáṣọ̀rántì yẹn leader wọn ìyẹn leader wa then acting leader wa whether wọ́n acting o wọ́n acting o part of the national leader is number ọ̀la máa pè tàbá ti dárúkọ bàbá Fáṣọ̀rántì ìwùgbà tá àti ìfi wọn ṣe acting leader bàbá Adébánjọ la máa pè then
gómìnà Kwara tẹ́lẹ̀ Síu Adébáyọ̀, bàbá wa ọba Olúfàlàyé, senator wa tẹ́lẹ̀ Harvard trained engineer senator Fẹ́mi Òkúròmú, àwọn náà wà ńbẹ̀. Bàbá wa former general secretary wa tẹ́lẹ̀ bàbá wa Sẹ̀dí Arúgbọ́fà, àwọn náà wọ́n wà ńbẹ̀. Bàbá wa Archbishop Ládìgbòlú wọ́n wà ńbẹ̀. Bàbá wa Professor Bọ́lájí Akínyẹmí, bàbá wa Lieutenant General Alani Akínyàdé, àwọn náà wọ́n tán pè ní national leaders ni wọ́n yẹn. Wọ́n ṣe wà lórí leaders. Abáwọ̀ Aláìtọ́ ńkọ́? Sorry, ẹ má bínú. Ọba Aláìtọ́ yẹn náà wà ńbẹ̀. Àwọn ni wọ́n yẹn. Àwọn olùkọ́ wa tún kọ̀ lẹ́yìn báyìí. Well, leaders lẹ́gbẹ́ àwọn àgbàlagbà tó ti jẹ́ ògbóǹtarìgì, irú àwọn former governors nísìn, former governor by their virtue of their position they want to become leader. Lẹ́gbẹ́ báwa yìí náà bá ṣe kéré tó náà ẹ lè pera wa àwa náà leader ni wá, yes, so bó ṣe ó dàbí ọ̀rọ̀ nínú ọba nínú ipò àfẹ́ni àwọn olóyè ọba àwọn pa àwọn kan ní high chief, then wọ́n pa àwọn kan ní ọmọ ọjà, àdẹ́rẹ́ àwọn kan chief, àwọn kan honorary chief. Ìgbà ayé Ọ̀yọ́mèsì àwọn Ọ̀yọ́mèsì àwọn ni àwọn iná kọ́kọ́ sí ọba ní Ọ̀yọ́mèsì ilẹ̀ Yorùbá ní kọ́kọ́ Afẹ́nifẹ́re. So nǹkan tẹ́ ẹ̀ sọ fún wa ni pé bàbá wa Fáṣọrántì àwọn ní leader Afẹ́nifẹ́re. Ifá ò ṣe ọ̀rọ̀ tì. Fáṣọrántì ṣọ̀pẹ́ àmọ́ abbreviate orúkọ. Ó ti gbà tó bá kú bọ́ba kan ò kú ìmí ò ń jẹ́. Yẹn mo ń tẹnu mọ́, that is the tradition of Afenifere. The leader is the leader until death. You don't bury a king alive. So the leader of Afenifere. Ẹ má jẹ́ àtúbẹ̀rẹ̀ question yẹn mọ́ pàápàá. It's very annoying. We keep on saying it. That's not two leaders. We have an acting leader, we have a deputy leader, and that's it. And we have officers. Then we have the leader. Even if the leader steps aside, every other thing you do it in the name of the leader, for God's sake. Except anybody that wants to do otherwise. And Yoruba knows that they know their leader. That is it. Thank you very much. Ẹ ṣé bàbá wa. Ẹ ṣé gan-an ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí ìlú London.